Agogo Yorùbá ga kagbe wa Yorùbá ga Yorùbá gbayì ó bẹ́yẹ Yorùbá 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 gbayì ó bẹ́yẹ. Tó ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá èmi ni olùkọ́ yín ní tòótọ́ Ọ̀gbẹ́ni Adéníyì Òdùfúyè. Ẹ káàbọ̀ padà sí abala kejì ti ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Ní báyìí mi ò ní fẹ́ gbà wá ní àkókò púpọ̀ ṣùgbọ́n màá fẹ́ kí a kọ́kọ́ tún wo àwòrán yẹn lẹ́ẹ̀kan sí. Lẹ́yìn èyí a wá máa kà á ní ọ̀kọ̀ọ̀kan. Mo lérò pé ohun tí mo sọ yé wa báyìí. Ṣó yé wa ohun tí mo sọ? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Démiládé? Bẹ́ẹ̀ni sà. Mi ò rójú yín o. Ó yẹ láti sílẹ̀ lẹ́ẹ̀kan sí o. Lẹ́yìn èyí màá pè yín lẹ́yọ kọ̀ọ̀kan kí ẹ sì fi ojú sí àwọn ohun tí mo fẹ́ máa ṣe àfihàn fún yín. Ọ̀kan, ẹ̀wá, ogún, ọgbọ̀n, ogójì, àádọ́ta, ọgọ́ta, àádọ́rin, ọgọ́rin, àádọ́rùn-ún, ọgọ́rùn-ún, àádọ́fà, ọgọ́fà, àádóje, ogóje, àádọ́jọ, ọgọ́jọ, àádọ́sàn, ọgọ́sàn. Àádọ́wàá nìyẹn o. Àádọ́wàá. Igba. Ṣàárẹ̀ ẹni tó ní ìbéèrè kó tó nípa tẹ̀síwájú. Mi. Ṣé gbogbo yín lẹ gbọ́ ohun tí mò ń sọ? Bẹ́ẹ̀ni sà. Ṣé dẹ̀ gbọ́ ohun tí àwòrán yẹn tó sọ náà? Ó dàbí Karima gbọ́ lọ́dọ̀ yín. Start it again. Okay, màá tún bẹ̀rẹ̀ padà fún yín. Excuse me sir, can you please start it again? Wàá sọ pé olùkọ́ ẹ bá wa bẹ̀rẹ̀ padà láti bẹ̀rẹ̀. Sọ bẹ́ẹ̀. Olùkọ́ ẹ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Dé igba. Bóyá o. Ṣé gbọ́ ohùn yẹn àbí? Bẹ́ẹ̀ni sà. Ṣé o gbọ́ ilẹ̀ gbọ́ ohùn yẹn? Karima. Bẹ́ẹ̀ni sà.
Bẹ́ẹ̀ni sàbọ̀nì ló gbọ́ dáadáa. Ó gbọ́ dáadáa kẹ̀. Àgbóhùn yín dáadáa o. Gbogbo ẹ̀yin tó kùn ṣe gbọ́hùn mi dáadáa. Bẹ́ẹ̀ni sà. A jẹ́ pé bóyá látòrí ọ̀dọ̀ yín nìyẹn o. Bẹ́ẹ̀ni sà. Ó wà lókè pátápátá. A gbọ́ ohùn yín olùkọ́, a gbọ́ ohùn yín but ìgbà tẹ́ ń ṣe 1:10 ẹwà ẹ̀ a gbọ́. Ó yá ẹ láti sílẹ̀ padà sí. Ẹ fetí sílẹ̀ kí ẹ sì fi ojú sí àwọn ohun tí mo fẹ́ máa ṣe àfihàn fún yín. Báyẹn ń kọ́. Ṣé gbọ́ nísìnyí? Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. Ó yá o. Démiládé ń kọ́ sẹ́yìn náà gbọ́ ń bẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni sà. Okay, ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ọ̀kan, ẹ̀wá, ogún, ọgbọ̀n, ogójì, àádọ́ta, ọgọ́ta, àádọ́rin, ọgọ́rin, àádọ́rùn-ún, ọgọ́rùn-ún. Ṣé ká dúró lórí ọgọ́rùn-ún? Ẹ dá mi lóhùn. Bọ́sà. Bẹ́ẹ̀ni sà. Ẹ jẹ́ ká dúró lórí ọgọ́rùn-ún. Ẹ jẹ́ ká dúró lórí ọgọ́rùn-ún. Why? Ẹ jẹ́ ká dúró lórí ọgọ́rùn-ún náà. A tún tẹ̀síwájú sí. Ṣó ti yé? Ẹ jẹ́ ká dúró lórí ọgọ́rùn-ún. Nísìnyí, màá pè yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ìwọ tí ó bá dá ẹ lójú pé o ti mọ òǹkà ní mẹ́wàá tiẹ̀. Ó yá ọ̀tá ló kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ o. Ta lẹni tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti ka òǹkà ní mẹ́wàá fún wa? Karima. Ó yá Karima. Ọ̀kan, ẹ̀wá, ogún. Rárá. Sọ nísọ 1 ọ̀kan 10 ẹ̀wá bẹ́ẹ̀ yẹn lọ. Òǹkà kọ́kọ́ ní sùúrù farabalẹ̀ kọ́kọ́ mú pẹ̀lú àkọlé ẹ̀ òǹkà ní mẹ́wàá. Sọ bẹ́ẹ̀. Òǹkà ní mẹ́wàá. Òǹkà ní mẹ́wàá. Ó ṣe ó yá 1 ọ̀kan ó yá. 10 ẹ̀wá, 20 ogún, 30 ọgbọ̀n. Ogójì. 40 ogójì. 50 mo ní kó máa pè 50 àádọ́ta. 50 àádọ́ta. Ó pè ohun èlò lọ́sókè ní ìlọ́wọ́ ẹ lọ́sókè. 60 ọgọ́ta. Ọgọ́ta. Àádọ́rin. 80 ọgọ́rin. Àádọ́rin. 100
ọgọ́rùn-ún ó gbìyànjú ẹ bá mi pàtẹ́wọ́ fún. Akọ̀wé wa accent wọn ni o tó bá wà lè kúrò. Díẹ̀ náà ni ó yé mi. Tálẹ́ni tó kàn tó fẹ́ tún gbìyànjú. Démiládé. Ó yá ẹ mute kíní yín bẹ̀ yẹn fún mi. Karima. Karima. Ẹ mute kíní yẹn. Ó yá. Démiládé. 1 ọ̀kan 10 ẹ̀wá. Rárá sọ pé òǹkà ní mẹ́wàá àkọlé ẹ̀ nìyẹn. Ó yá. Òǹkà ní mẹ́wàá. Òǹkà ní mẹ́wàá. Kò ṣe. 1 ọ̀kan 10 ẹ̀wá. 20 ogún 30 ọgbọ̀n 40 ọgbọ̀n 40 ogójì 50 àádọ́ta 60 ọgọ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin 90 àádọ́rùn 100 ọgọ́rùn. Ó ṣe ó gbìyànjú. Ó yá ta ló tún kàn o. Ìfẹ́ Olúwa sí mi ó dàbò ti náwó lẹ́ẹ̀kan. Ìfẹ́ Olúwa sí mi ó yá. Òǹkà ní mẹ́wàá. 1 ọ̀kan 2 10 ẹ̀wá 20 ogún 30 ọgbọ̀n 40 ogójì 50 àádọ́ta 60 ọgọ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin 90 àádọ́rin 100 ọgọ́rin. Ó ṣe ẹ pàtẹ́wọ́ fún un. Ó ṣe ọmọ dáadáa. Ó káre. Ṣẹ́gun. Sir. Ó yá o. Karima mo ní kẹ́ pa kíní yín bẹ̀ yẹn. Karima. Karima, wọ́n ní kẹ́ fi kíní sí mute. Mo ti ṣe ń bí fúnra mi. Ó yá Ṣẹ́gun. Òǹkà ní èdè Yorùbá 1 ọ̀kan 10 ẹ̀wá 20 ogún 30 ọgbọ̀n 40 ogójì 40 ogójì 50 àádọ́ta 60 ọgọ́ta 60 ọgọ́ta 70 àádọ́rùn 80 ọgọ́rin 90 àárín. Ó yá wò dáadáa o. 90 àádọ́rùn. 90 àádọ́rùn 100 ọgọ́rùn. Ó ṣe Ṣẹ́gun ẹ pàtẹ́wọ́ fún Ṣẹ́gun. Ó gbìyànjú. Olúwatóbi ńkọ́? Bẹ́ẹ̀ni sà. Ó yá o. 1 òǹkà ní mẹ́wàá kọ́kọ́ sọ àkọlé ẹ̀. That's the title, the topic. Òǹkà ní mẹ́wàá sọ bẹ́ẹ̀. Òǹkà ní mẹ́wàá. 1 ọ̀kan 10 ẹ̀wá 20 ogún 30 ọgbọ̀n 40 ogójì 50 àádọ́ta 60 ọgọ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin 90
90 àádọ́rùn-ún. 100 ọgọ́rùn-ún. Ọgọ́rùn-ún. Ó ṣe ọmọ dáadáa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ó ṣe ó káre. Ó yá ṣe mí lóore. Ó yá o. Òǹkà ní mẹ́wàá mẹ́wàá. Sọ pé òǹkà ní mẹ́wàá mẹ́wàá. Òǹkà ní mẹ́wàá mẹ́wàá. 1 ọ̀kan, 10 ẹ̀wá, 20 ogún, 30 ọgọ́ta. 30 ọgbọ̀n. Ó ṣe. 30 ọgbọ̀n. Ó ṣe. 40 ọgọ́ta. Ogójì. 50 àádọ́ta. 60 ọgọ́ta. Ó ṣe. Àdìbíyàn. 70 àádọ́rùn-ún. 80 ọgọ́rùn-ún. 90 àádọ́rùn-ún. 100 ọgọ́rùn-ún. Ó ṣe ọmọ dáadáa, mo gbà fún ẹ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ṣe mí lóore. Ta ló tún fẹ́ gbìyànjú ń bẹ̀ yẹn? Ṣéun lè gbìyànjú ẹ̀ díẹ̀? Bẹ́ẹ̀ ni wàá try. So kó Ó yá. máa try. Okay, jókòó. Màá gbìyànjú. Ó yá, ó ṣe. Mò ń gbọ́. Ẹ jẹ́ n rójú ẹ̀ dáadáa o. Okay. 10 ẹ̀wá. 11 20 ogún 30 ọgbọ̀n 40 ogójì 50 àádọ́ta 60. Piet, stop moving, please. 60 ọgọ́ta 70 àádọ́rin 80 ọgọ́rin 90 àádọ́rùn-ún 100 sọ pé 100 ọgọ́rùn-ún. Ẹ pàtẹ́wọ́ fún Ṣeun o. Ó gbìyànjú, mọ́mì wa, ó gbìyànjú. Ó yá Farida. Yàwó, gbé síbí. Yàwó. Ó yá òǹkà ní mẹ́wàá mẹ́wàá. Ó yá. No. 1 ọ̀kan. Ó yá sọ̀rọ̀ torí mò ń gbóhùn ẹ látẹ̀kan o. Mi ìgbóhùn ẹ mọ́ ń sìn yín o. 1 ọ̀kan. 10 ẹ̀wá. 20 ogún. 40 50 àádọ́ta. Ó yá máa sọ bẹ́ẹ̀. 60 ọgọ́ta. 90. Àádọ́rùn-ún 90. 100. Ọgọ́rùn-ún. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Farida o.
ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún o, ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún ọmọ mi, pàtẹ́wọ́ fún. Níbo lẹ bá mi gbé eré mi pọ̀ sí, àbó ti lọ sùn? Mo lẹ gbọ́mọ mi sí? Mo fẹ́ ṣe léèní o, ó tún ti sọ̀kalẹ̀. Ó dà kò sí wàhálà, káwọn ẹ̀gbọ́n ẹ̀ máa bá mi máa gbìyànjú láti máa tọ́ sọ́nà lẹ́kọ̀ọ̀kan. All right, sir. Ẹ ṣé gan ni. Tó a sì ní àkókò díẹ̀, màá tún fẹ́ kí a gbìyànjú nǹkan kan sìn. Gbogbo yín ó yá ẹ ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀. So what were we asked to do? Ẹ ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sílẹ̀, ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ ṣí sílẹ̀ ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ yín. Unmute yourselves. Okay, sir. I'll ask Sudemi if... Did you just pick your ears and put in your mouth, Remington? Ẹ ṣí ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ yín sílẹ̀. Unmute yourselves. Ṣẹ́gun, Karima. Ṣẹ́gun. Ó yá. I'm going to meet. Ẹ mọ ohun tí mo fẹ́ ṣe ń sìn yín. Ó yá ẹ bára yín sọ̀rọ̀ ní Yorùbá pẹ̀lú Yorùbá nísìnyí. Ó yá ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ pẹ̀lú Yorùbá. Ẹ káàsán sà. Ṣé dáadáa lẹ jí? Dáadáa ni mo jí. Bá àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ẹ sọ̀rọ̀, àwọn ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Tóbi nìyí, Tóbi wà ńbẹ̀, Démiládé wà ńbẹ̀, Ṣemílóore wà ńbẹ̀, Karima, Farida, Ṣẹ́gun àti Ṣeun. Ó yá ẹ bára yín sọ̀rọ̀, ẹ kíra yín. Sọ pé Ṣẹ́gun báwo ni? Daniel báwo ni? Dáadáa ni. Dáadáa ni. Okay, sọ pé Karima báwo? Olùkọ́ àlàáfíà lẹ́wà. Ìfẹ́ báwo ni? Mo wà pa. Wọ́n ti já sí wà pa. Mo wà pa. Tóbi. Tóbi. Kò gbọ́ ẹ̀. Karima àbí Karima. Láì ṣe báwo ni? Her name is Karima or Farima. Karima, Farida. We are saying hi to Farida and Karima. Say báwo ni Karima. We can't hear you now. Karima báwo ni. Karima wọ́n kí ẹ. Karima wọ́n kí ẹ ó dẹ̀ sọ̀rọ̀ Ṣemílóore ń kí kí ẹ ẹ. náà. Lọ́pẹ́ Ṣemílóore báwo ni? Okay, ìwọ Ṣemílóore báwo ni? Báwo ni? Ṣemílóore Ṣeun kí ẹ o. Ó kù díẹ̀. Ó yá nísìnyí mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín, mi ò fẹ́ kí òbí kankan dá sí o. Mi ò fẹ́ kí òbí kankan dá sí o. Àti gbọ́ sà. A ti gbọ́. Démiládé. Démiládé. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mélòó ni ẹ́? Ẹwà. Wà ní ọmọ ọdún mẹ́wàá ni mí. Ọmọ ẹwà ni mí. Sọ pé ọmọ ọdún mẹ́wàá ni mí. Sọ bẹ́ẹ̀. Ọmọ ọdún mẹ́wàá ni mí. Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọmọ ọdún mélòó? Ọmọ ọdún mélòó ni ẹ́? Mi ò gbọ́ Démiládé tún sọ. Pé ọmọ ọdún mẹ́ta ni mí. Ọmọ ọdún mẹ́wàá ni mí. Sọ bẹ́ẹ̀. Ọmọ ọdún mẹ́wàá ni mí. Ò ṣe. Ìfẹ́ Olúwa sí mi, ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mẹ́ta. Ọmọ ọdún
Ìjìlá. Ọmọ ọdún méjìlá. Kí ni Ọmọ ọdún èjìlá. Méjìlá. Kí ni méjìlá? 12. Okay. Ó ṣe. Ṣe mí lóore, ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ẹ̀jọ. Ọmọ ọdún. Ọmọ ẹ̀jọ. Sọ pé ọmọ ọdún mẹ́jọ. Ọmọ ọdún ẹ̀jọ. Mélòó ni mẹ́jọ? Kí là ń pè ní mẹ́jọ? 8. Olùkọ́ Ládì birthday ọmọ mi o. Ẹ kọrin fún wa. A máa kọrin fún ọlọ́jọ́ bí. Tóbi. Tóbi. Ọmọ ọdún mélòó ni ẹ́? Wàhálà máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn torí ìyá Tóbi ò gbọ́ kankan náà. Tóbi náà sì ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ni. Kò dẹ̀ sí girama ní London lọ́dọ̀ yín bẹ̀ yẹn ó mà ṣe o. Ọmọ ọdún mélòó ni ẹ́ means how old are you? Do you understand now? So now you know you've been taught the numerals 1 to 20. So now pick the one that is your age now and let me know. Wàá wá sọ pé ọmọ ọdún that number that you have put to it ni mí. Ó yá. Méjìlá. Ọmọ ọdún sọ pé ọmọ ọdún. Ọmọ ọdún. Méjìlá ni mí. Méjìlá ni mí. Sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ọmọ ọdún méjìlá ni mí. Ọmọ ọdún méjìlá ni mí. Ó ṣe ọmọ dáadáa. Ó yá Farida. Ọmọ ọdún mélòó ni ẹ́? Má náwó bẹ́ẹ̀ yẹn sí mi. Lánú ẹ kó sọ̀rọ̀. Farida, lánú ẹ sọ̀rọ̀, má náwó bẹ́ẹ̀ yẹn sí mi. Láwọ̀ ẹ̀ sílẹ̀. Ọmọ ọdún mélòó ni ẹ́? Sọ pé ọmọ ọdún mẹ́ta ni mí. Ó yá Karima. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mẹ́fà ni mí. Ọmọ ọdún mẹ́fà ni mí. Ó ṣe ọmọ dáadáa. Bọ̀dá tó ń jẹun. Ìwọ ló kàn ṣeun. Sọ pé sá. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún mélòó ni ẹ ṣeun? Sọ pé ọmọ ọdún mélòó ni 3? Kí ni 3 ní Yorùbá? 3. Ẹ̀ta. Ọmọ ọdún mẹ́ta ni mí. Sọ pé ọmọ ọdún mẹ́ta ni mí. Ọmọ ọdún mẹ́ta ni mí. Ni mí. Ó ṣe ó gbìyànjú. Ó yá Ṣẹ́gun o. Ẹ jẹ́ kó máa jẹun lọ. Ṣẹ́gun. Sá. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ ọdún ẹ̀jọ ni mí. Ọmọ ọdún mẹ́jọ. Ó ṣe mo gbà fún gbogbo yín. Ẹ pàtẹ́wọ́ fúnra yín gbogbo yín pátápátá. Gbogbo yín pátápátá ẹ pàtẹ́wọ́ fúnra yín. Tó wọ́n ní ọ̀la ní ọjọ́ ìbí Ṣemílóore. Bó tilẹ̀ jẹ́ pé a ní wà níbẹ̀ ní ọ̀la ṣùgbọ́n mo fẹ́ kí a kọrin fún Ṣemílóore. Ọlọ́jọ́ ìbí. Ìjó kan ẹ o ṣe wéré ó dá wa lóhùn. Ó yá Ṣemílóore ó yá dídé kó jó fún wa. Ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o Ṣemílóore dà. Ó yá ṣe wéré kó dá wa lóhùn. Ọlọ́jọ́ ìbí ìjó kan ẹ o ṣe wéré kó dá wa lóhùn. Ẹ̀mí à ṣe púpọ̀ ọdún láyé o. Wàá dògbó o. Nísìnyí ó dàbí gbogbo yín mọ happy birthday kọ àbí?
Are you aware that tomorrow is Shemilore's birthday? Okay, now sing for her now. Oh yeah, sing for her. Tomorrow, yes, tomorrow. Oh yeah, sing for her, sing for us. Oh yeah, sing for her. The one you know, sing. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shemilore. Happy birthday to you. Yeah. Thank you everybody. Thank you. God bless you all. We really appreciate. Thank you. Okay, Shemilore, enjoy your day tomorrow. Don't finish all the cake, oh. We will come for our own, oh. Okay, láì má fi àkókò ṣòfò, mo dúpẹ́ lọ́wọ́ yín fún akitiyan ẹnìkọ̀ọ̀kan yín lórí ìdánilẹ́kọ̀ọ́ ti tòní. Màá fẹ́ kí ẹ túbọ̀ máa tẹ̀síwájú láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí a ti ṣe sẹ́yìn. Pàápàá jùlọ ohun tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lónìí, tá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí lónìí, mo ti ká sílẹ̀ màá sì fi ránṣẹ́ sí ẹnìkọ̀ọ̀kan yín títí ọ̀la ní agbára Ọlọ́run. Ìjẹ́ kò ní jù báyìí lọ lórí ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a ó tún máa pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Mo fi àkókò yìí mo fi ń kí yín pé ẹ ṣé púpọ̀ ẹ kú àdúrótì wa. Láyọ̀ o, ire o, ó dàbọ̀.